ṣé ẹ rántí ọmọ tí ẹ ń wò yìí? Ṣé ẹ ṣe rántí ẹ̀? Bẹ́ẹ̀ bá ti gbàgbé á rán yín létí, bẹ́ẹ̀ bá dẹ̀ tí gbàgbé ẹ mọ̀ rántí báyìí. Yes. Aisha, sọ̀rọ̀ sókè dáadáa. Aisha àbí? Kí ló kọ tiẹ̀? Fatia. Aisha yìí ni ó ti wá, a ti gbé wá rí gbà bóyá ọdún tó kọjá, tó ní àáfàá kan lẹ́ni kó wọn mọ́ tó ń lẹ̀kọ̀ káàkiri inú ọjà. Ẹ ti rántí? Tó ń lẹ̀kọ̀ káàkiri inú ọjà tí ìyá rẹ̀ náà wá, tí ọjà Agbági. Ẹ ti rántí? Ẹ ṣeun. Ọ̀rọ̀ tó ti bá bòmí yọ o, kìí ṣe Aisha nìkan wọ́n báyìí, òun àti Mariam àbí kí ló pẹ́, Fatia àti Fatia, àwọn olókùn báyìí. Ẹ wá jẹ́wọ́ gan-an. Aisha, ó yẹ kó o ti lè jẹ́wọ́ báyìí. Kí lẹ̀ ń fòkò ṣe? Ta ló rán yín? Sọ̀rọ̀ sókè. Àwọn bọ́ìsì wo? Àwọn bọ́ìsì àdúgbò yín. Àwọn bọ́ìsì àdúgbò yín. Kí ló kọ wọn? Ọlá ìmọ̀kíní, ìkan jẹ́ ẹ̀sẹ̀ ìrókò. Ìkan jẹ́ ẹ̀sẹ̀ ìrókò. Ìkan jẹ́ ọlá kíní tìpábọ̀. Ìkan jẹ́ tìpábọ̀. Kẹta lélẹ̀ mi. Ok. Ìkan jẹ́ jàkókò. Jàkókò. Ìkan jẹ́ jàkókò. Ìkan jẹ́ tẹ̀sẹ̀bọ̀. Ìkan jẹ́ ẹ̀sẹ̀ ìrókò. Bóòlẹ̀ ti mọ àwọn wọ̀nyí? Àwọn ará àdúgbò wa. Àwọn ará àdúgbò yín. Kí ló ní ẹ máa fòkò lílẹ̀ ṣe? Wọ́n ní ká máa fi gbé báàgì wá báwọn. Báwo lẹ ṣe ń ṣe? Àwọn ọmọ àjòkúta àwọn ò ní rí àwọn. Bọ̀tá àbá ti rí báàgì a máa gbé fún wọn. Wọ́n máa bá wa ní 3525. Bóòlù ẹ ṣe ń rí báàgì gbé tẹ́ bá lẹ́kọ̀ọ́? Táwọn èèyàn bá ti sá fún oko, táàbà ti wá wọnú ṣọ́ọ̀bù ẹ̀ báàgì táàbà ti ráàbò owó táàbà ti rí kápò. Tí ẹ bá ti wo ṣọ́ọ̀bù, ẹ kàn lẹ́kọ̀ọ́ sí ṣọ́ọ̀bù yẹn ni. Àwọn ni ó bá sá lọ. Àwọn bọ́ìsì yẹn ni wọ́n máa lẹ̀kọ̀ ṣọ́ọ̀bù. Ok, àwọn bọ́ìsì yẹn ló máa lẹ̀kọ̀. Táwọn ẹ̀yẹn bá ti wá sá lọ, táwọn bá ti wá wọnú ṣọ́ọ̀bù la máa gbé báàgì. Ẹ máa gbé báàgì wọn, ẹ máa lọ gbé fáwọn àwọn gáìsì yẹn. Àdúgbò bo ni? Ọlọ́runṣògo. Ní Ọlọ́runṣògo. Ọlọ́runṣògo. Ẹ̀sẹ̀ ìrókò. Tẹ̀sẹ̀ bọ̀. Tìpábọ̀. Ẹ̀sẹ̀ ìrókò àti jàkókò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ni ìwọ ṣe, ọmọ ọdún mélòó ni ìwọ? 17 years. Dáàdì àti mọ́mí ẹ̀ ń kọ́? Wọn ò jọ sí papọ̀. Ọ̀dọ̀ ta ló ń gbé? Ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ló ń gbé. Báwo lẹ ṣe gbọ́n mọ àwọn olókọ́ yín? Báwo lẹ ṣe gbọ́n mọ wípé káwọn kan máa lẹ̀kọ̀, kẹ́yìn kan máa sáré wọnú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, kẹ́ máa gbowó wọn, kẹ́ máa gbé nǹkan wọn? Ta ló kọ́ yín sẹ́hùn? Àwọn ni wọ́n kọ́ yín. Bọ̀ Aisha wọ́n ti ń ṣe tipẹ́. Ṣé ẹ̀kẹjọ? Kì í ṣe ti ìgbà tí wọ́n kọ́kọ́ mú mi wá tẹ́lẹ̀. Wọn àti mo gbé báàgì ìgbà náà. Ẹ ti máa gbé báàgì ńgbà yẹn. Ìgbà náà tèmi bá dúró ni a máa rí náà tí ń lẹ́kọ̀ọ́ táà ní ilé ẹ̀ tí ń lẹ̀ rárá. Ìgbà tí wọ́n wá ṣe kíní ẹ̀kọ́ lára mi, táwọn bọ́ ìsìn wa mọ̀ pé nǹkan tí ń bẹ lára mi yẹn, wọ́n fi ní ká máa fi ṣiṣẹ́. Ok. Èyí tó ń ṣe ẹ́ tẹ́lẹ̀, ó ní wọ́n ti yọ ọkọ̀, àwọn bọ́ìsì yẹn wá rò pé wọ́n ti wá rí instrument yẹn lára rẹ̀, wọ́n ní káwọn máa lò ó. Ẹ ti wá ń lò láti gbà yẹn náà? Kì í ṣàtìgbà, ó ti lẹ́yìn ìgbà tó mú mi kó mi, ó tó oṣù kan ká tó bẹ̀rẹ̀ padà. Last year náà lọ́mọ ẹ kó mi. Gbogbo ọdún yìí báyìí òun lẹ ṣáà ń ṣe. Ó di ṣọ́ọ̀bù mélòó tó lè rántí tẹ́ ti gbé owó wọn? Ṣọ́ọ̀bù 4. Láti January ó jù bẹ́ẹ̀ lọ. Ìta ti rówó mi. Tẹ́ ẹ ti rówó. Ẹ kówó gidi. Ìdáníjọ́ta kọ́kọ́ rí owó, a rí 50,000. 50,000 ní ṣọ́ọ̀bù?
ẹjọ́ lọ náà ni. àtàwọn bọ́ìsì. bó ló ṣe mọ òun bó ló ṣe mọ Fatia ọ̀rẹ́ rẹ ni. ẹ wá rí 50,000 èyí ló wá fún yín bẹ́ẹ̀. ó fún wa ní 5,000. 5,000 ní 50,000 kí lẹ fi ṣe. a fi aṣọ. ẹ fẹ́ raṣọ. mọ́mì yín ń kọ́ mọ́mì rẹ̀ ń kọ́ Aisha. mọ́mì mi kò gbé ní wọ́n máa ń gbé ọjà lọ bọ́dà. wọ́n máa ń gbọ́jà lọ bọ́dà dádì rẹ̀ ń kọ́. mi ì rí wọn láti jọ tàbí kó ń gbà mi ì fojú mi fún mi. ayé yìí máa ti yí padà o wọ́n máa ti di nǹkan mi o lẹ́yìn tẹ́rí 50,000 èlé lẹ́tú rí. a rí 5,000 ní ìjọ. jẹ́ kí Fatia ó sọ̀rọ̀. ìjọ ta fi lọ sí ibi kan. ẹ tún lọ bò mí. ìjọ ta lọ bò mí. a rí 10,000. àwọn bọ́ìsì náà ló gbà á. ẹjọ́ máa ń lọ ẹjọ́ máa ń bọ̀ ẹjọ́ máa ń sùn nìyẹn o. níbo lẹ́yìn sùn. ọ̀dọ̀ àwọn tó àti ṣiṣẹ́ tán máa ń lọlé. bá ti ṣiṣẹ́ tán ẹ máa lọ lé ibo lẹ́ ń lọ. ọ̀dọ̀ mọ́mì tiẹ̀ lẹ́jọ́ ń sùn. níbo ni wọ́n náà ń gbé. ọ̀dọ̀ mímu ń gbé. ìwọ́n náà ń gbé. àwọn mọ́mì yóò sì mọṣẹ́ tẹ̀ ń ṣe. tẹ́ bá ti wá jí láàárọ̀ níbo lẹ́ sọ pé ń lọ. èyí sàrọ̀ ni àwọn fi ṣe alẹ́. alẹ́ lè máa fi ṣiṣẹ́ yẹn. ẹ̀ ń bo lẹ́dàgbé pé ń lọ lálẹ́. mọ́mì ilé ò gbé etí ilé. wọn ò gbé tì í. ọ̀dọ̀ ta ló ń gbé. ọ̀dọ̀ mẹ́rin ni mo ń gbé bọ̀ nígbà tí owó ti jù ọwọ́gbọ̀n tí di tí mo fi lọ sí ọ̀dọ̀ kan ṣé wọ́n rẹ pé bàbá ti park àmà kò ní ọlọ́ọ̀ṣù. Ọlọ́run máa ṣàánú wa ibi táyé ń lọ yìí o. ẹ bó lọ ṣe wá rí yín kó báyìí bó lọ ṣe rí yín kó. bó ṣe rí wa kó èmi wọ́n mú torí bí tá a ti ṣiṣẹ́ níjọ́ tán mú wa. tẹ́ ẹ ṣiṣẹ́ last. bẹ́ẹ̀ ni ibẹ̀ á kọ́kọ́ lọ bẹ̀ tẹ́lẹ̀ rí nǹkan kan bọ̀ nígbà tá a wá padà lọ bẹ̀ tá a wá gẹ̀ẹ́tì làwọn bọ́ ìsìn yẹn wá sá lọ wọ́n fi máa wọ̀. ṣé ọmọ kẹjọ ṣiṣẹ́ ni. ẹ̀yin márùn-ún lẹ́jọ́ máa ń ṣiṣẹ́. wọ́n wá sá lọ wọ́n wá mú ẹ̀yìn níbo ló wá mú yín lọ. wọ́n mú wa wá síbi àwọn kíní ló mú wa àwọn kíní tó mú wa wá síbi báyìí. àwọn Àgbẹ̀kọ̀yà àwọn ni wọ́n kó yín. Ọlọ́run ṣàánú. ǹjẹ́ wọn lọ mú yín. jẹta ǹjẹ́ lọ kó yín wá bí. àárọ̀ àná lọ kó yín wá bí. níbo lẹ wà ní jẹta. ọ̀dọ̀ wọn lẹ wà. àwọn bọ́ìsì yẹn wá kan tí wọ́n báyìí. ẹ rí wọn mọ́. tẹ̀sẹ̀ bọ̀. tìpá bọ̀. ìkan ẹni tí mò ń pè ní tìpá bọ̀ ọ̀làdúrà gangan la wọ́n mọ̀ sí ọ̀làdúrà tìpá bọ̀. ìyá Aisha dà aago mẹ́wàá lákúrò lórí ìkẹ́dẹ́ o Aisha dà dádì Aisha dà ẹjọ́ kan ti ra yín kí ni sọ méjèèjì tèmi mọ̀ wá bá mi Ìbàdàn o Aisha how are you are you good now. Mami Aisha, bó o ní ara Aisha báyìí? Alhamdulillah. Ṣó ti ń ṣe dáadáa? Màmá ń kọ́? Dádì Aisha, ẹ̀sùn mọ́ wájú, ẹ̀sùn mọ́ kìíní. Àwa dádì Aisha kan, wọ́n ti wá kó tó dòní, wọ́n wá bá wa fúnra wọn, wọ́n sì bá wa sọ àwọn ọ̀rọ̀ kan. Ọkọ rẹ̀ ń kọ́ tó wà ní tó fẹ́ báyìí. Àwọn ẹjọ́ wà ní. ìyàwó mi wà. Mo wá fẹ́ bẹ̀ yín méjèèjì bó o láti tọ́jú Aisha torí pé Aisha yìí ṣẹgbẹ́ ẹ̀yin méjèèjì ológo ọmọ ni ọmọ ológo sì ni wàhálà máa ń lé kiri kékeré tó bá ti jẹ́bo wàhálà báyìí ìtàn rí lẹ́ẹ̀padà fi sọ. Kí ni sọ̀rọ̀ ọ̀n sọ̀rọ̀ bí jẹ́ bedroom voice ló fún mi n bò lẹ́ bọ́rọ̀ Aisha dé.
àti gbìyànjú ayẹ ti ṣe nǹkan pẹ́pẹ́pẹ́ fún. Thompson dúró sí mi dáwọ́ mi ọ̀tẹ̀ o. àmọ́ aṣáàdúpẹ́ pé láti ìjẹjọ́ yẹn náà Ọlọ́run ti ń gbàkóso tẹ́lẹ̀ ó mọ ṣákàkiri ni àmọ́ kò ṣákàkiri mọ́. kódà wọn tó fi sílẹ̀ ó wá sọ́nà ọ̀dọ̀ mi lódò ọba mo dẹ̀ tún ní kó máa lọlé ó padà lọ ó tún di lálẹ́ mo pè ó dẹ̀ dà mí náà torí tẹ́lẹ̀ tẹ́ bá pè ní ó sá lọ. nígbà mo wá bíbá ẹ̀ láàárọ̀ gan ó ti yarí mọ́ mi lọ́wọ́ pé òun ò ní tẹ̀lé mi wá lálẹ́ ó ṣáà tù mo bẹ̀ ní ó fi tẹ̀lé mi wá lálẹ́. níbo ló ń gbé báyìí gangan. ọ̀dọ̀ máyì mi ló ń gbé ní àgbẹ̀dẹ. àgbẹ̀dẹ mọ́mí Aisha ṣe ń lọ wò ń bẹ̀. àmọ́ lọ wò kódà mo tún ra bàtà mo rẹ́bìtì mo lọ kó fún. ẹ lọ kó fún kí ni ẹ wá fi ń tọ́jú ẹ̀. mo ti a ti tọ́jú gbìyànjú bọ́ mo fẹ́ kẹ́yìn náà tún gbá mi lórí ẹ̀ torí pé tó bá wà tí ò bá lọ síbi kankan kíní yóò kí n ṣẹlẹ̀ sí i tí ibi tí àwọn àjọyọ̀ náà ẹ bá darí ẹ̀ sí kíní yẹn ti máa ń ṣẹlẹ̀ gbogbo òbòbà tí kó torí ibi tí mò ń gbé òbòbà tí mo wà ń bẹ̀ mo ṣe gbìyànjú torí pé mo lọ sọ́dọ̀ àáfàá kan àlọ́dìgbẹ́gbẹ́ yẹn náà mọ́jọ́ tá a gbé gbẹ́gbẹ́ yẹn lọ síbẹ̀ náà ti gbà ó mo rà alihamudulilayi bọ̀ tí ò bá ti jáde lọ sí ibì kankan tí ò lọ sí bóyá bí ọjà kankan wọn kò ní í ṣẹlẹ̀ sí àbí tó bá ní kó wà fún anikẹ́ gbà mí lórí ẹ̀dá kan torí tọ́lọ́run tàbí bí mo mọ̀ lálẹ́ wọn sọ. corporation yìí ṣé wọn náà fara mọ́. bẹ́ẹ̀ ni sà. corporation yìí ní ọ̀ràn Aisha lọ́wọ́ torí kí ni àrò pé màmá ò fi fẹ́ kẹ́ ẹ yọjú náà. etí màmá ò fi fẹ́ jẹ́ kí n yọjú ni pé ìgbà tí Aisha fi wà ní ọ̀dọ̀ wọn ó lọ yí skul bẹ́ẹ̀ àmọ́ táìmù kan ni mo rí sí ìyá rẹ lọ mú ní ọ̀dọ̀ wọn wọ́n dẹ̀ pé wọ́n ṣàlàyé fún un pé ó ti mú ọmọ ẹ lọ mo ní kàn fi sílẹ̀ ebó ló nìkan àtìgbà náà ó jẹ́ ti mú lọ àmọ́ lẹ́yìn ìgbà tí mo rí ni mo rí pé gbogbo ohun tó ṣe yìí ń ṣẹlẹ̀ sí ǹjẹ́ mo pè pé kó wá ìjọ bí mo ṣe rí gan kò wá pa bí mo ṣe rí ibi tí mo jókòó sí náà mo sì ní kọ́mọ kan bá mi mú lọ ṣáà pé kán lọ wẹ̀ fún kán lọ raṣọ wá fún pé kó wá mú mi dọ́dọ̀ ìyá rẹ̀. sẹ́ẹ̀rì gbogbo tó ń bí mọ́mì tó ń bí girama nulẹ̀ ń sọ yẹn. àmọ́ pé kán wá mú mi lọ́dọ̀ ìyá rẹ̀ tí mo sọ báyìí Aisha sá mọ́ mi lọ́wọ́ ni. gbogbo yẹn ò wá tó kéèyàn kọ mọ́lẹ̀ gbogbo yẹn ò tó kéèyàn kọ mọ́lẹ̀ màmá làwọn ò ní nọ́mbà yín Èkó lẹ́wà màmá làbújá lẹ́wà wọ́n sáfì àárí yín àwọn náà ò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ náà anyway ṣe rí ẹsẹ̀sẹ̀ fẹ́ tọ́jú Aisha báyìí àwa ti rẹ́ni tó fẹ́ báyìí tọ́jú ẹ̀ o àti rẹ́ni tó ṣe àbí àdìsúwà àti rẹ́ni tó fẹ́ báyìí tọ́jú ẹ̀ ṣùgbọ́n ẹ jọ finú kan ẹ jọ o ti fẹ́ yàwó mi o ti lọ́kọ mi ṣùgbọ́n ọmọ yìí ti wà láàrin yín á jọ tọ́jú ẹ̀ ni ẹ ti ṣe tán ẹni tó ṣe tó wú mi lórí jù lórí ọ̀rọ̀ kò ju ìyá ìyàwó ìyá obìnrin yìí lọ ó nìkan lọ́mọdé ti ọjọ́ ìbí Aisha ìwọ́gùn ọmọ tí ti báyìí àwọn àṣetò bàbá ti jáde nísìn lórí bá ṣe tọ́jú Aisha ṣe ti bọ́ Aisha pẹ̀lẹ́ òkàrí láì ọ̀lù alùbáríkà títí ọ̀túnla dáàmú kùtà má. mo sọ ọ̀rọ̀ kan tó fẹ́ ṣe common entrance mo wá ní bóyá ó máa ti àti ọ̀dọ̀ wọn àwọn wá sọ́dọ̀ mi máa mọ̀ sí dé ilé padà. kò sí tó burú bẹ́ẹ̀ ẹjọ́ mọ̀ sí ẹjọ́ tọ́jú ẹ̀ ni kò sí wàhálà bẹ́ẹ̀ ti gbọ́ kò sí wàhálà. application tí mo ní kẹ́ ẹ download lórí fóònù kẹ́ ẹ fi máa gbọ́